ṣòro ọkọ tó fèmí àti ẹ oore ló ṣe fèmí àti ẹ. Fífẹ́ tí àwọn ọkùnrin ń fẹ́ wa yẹn oore ni wọ́n fi ń ṣe fún wa. Oore ẹyọ kan péré náà làwa ṣe fáwọn ọkùnrin. Kí sì ni àjẹkùn kákùnrùn ó tán. Kọkùnrin wá kọnu sí èmi àti ẹ, má gbàgbé pé nǹkan ìwúrí àkọ́kọ́ ni o. Ọjọ́ tèmi àti ẹ bá múra, tá bá jáde dáadáa, tá wá rọ́kùnrin pè wá, ìwọ gangan mọ̀ pé inú èmi àti ẹ máa ń dùn lásìkò tọ́jà wa ń tà lọ́wọ́ tí wọ́n ń pè wá. Ẹni tí ò rọ́kùnrin pè ní kó lọ bí yóò lè sọ fún ọ wípé ṣé bó ti ẹ̀rí èèyàn pè ẹ́ oore ni wọ́n ṣe fún ẹ. Oore alákọ̀ọ́kọ́ nìyẹn. Oore ẹlẹ́ẹ̀kejì, tó bá kọnu sí èmi àti ẹ tán á tún fi pa á fi ṣakọ á ṣe bó ṣe wù wá lè lórí tóun ti bẹ́ẹ̀ kò ní lọ, yóò tún takú tì wá lọ́rùn òun fẹ́ wa. Tá bá wá gbọ́ tá gbà tán ó ti dáràn. Ká tó lè sọ pé wà responsible ó dìgbà tó bá ń ra gbá fún wa, tó ń ràwó fún wa, ó ń gbé wa jáde, ó ń gbé wa ṣe shopping, àṣẹ̀ṣẹ̀ máa wá sọ pé wà responsible. Ìgbà yẹn la máa sọ pé àbọ̀bọ̀ yìí dá, ó wà kẹrin. Ìgbà yẹn lèmi àti ẹ sì máa fall in love dáadáa. Tá bá tún wá kúrò nípele ibẹ̀ yẹn ó tún máa kó sí dààmú nígbà tá bá mú délé wa tán tó lóun fẹ́ ṣègbéyàwó. Mi fẹ́ kí fídíò yẹn gùn jù ní. A tún máa kó sí dààmú kó fẹ́ ṣègbéyàwó. Ìyá rẹ̀ àti bàbá rẹ̀ náà mọ bí ní béèrè oríṣiríṣi, wọ́n mọ yunra, wọ́n mọ rékéndé. Kódà àwọn ìyá wa tiẹ̀ tún stubborn díẹ̀, àwọn atúnwò mi wọ́n á mọ lójú pé kí leléyìí wá mú wá bó ló ṣe rí. Níjọ́ tá bá fẹ́ mú wọn lọ lé inú ìpayà àti ìdààmú ni wọ́n wà. Ọlọ́run jẹ́ wọn tẹ́wọ́ gbà wọn o. Tó bá tún wá kúrò nípele yẹn, ọkùnrin Ọlọ́run ló lè san yín lẹ́san o, tó rà lẹ́san tá lè san yín, ìwà wèrè tá mọ̀ wò náà là ń wí. Tó bá tún wá kúrò léléyìn tán yóò tún wá kó sí dààmú pé òun fẹ́ ṣe wedding. Bàbá rẹ̀ ò ní ra aṣọ wedding fún ẹ, má gbàgbé o. Ọkọ rẹ̀ náà ni ó rà. Tó bá ṣèyàn tán á gbàṣù, á gbẹ̀wà, á gbẹ̀rẹsì, á gbẹ̀yìn, á gbàdún. Wọ́n sanwó ọlọ́mọlé, wọ́n sanwó olóbìnrin ilé, wọ́n sanwó mọ́gàjí, wọ́n san mọ́gàjíá, wọ́n san tọ̀rẹ́ ìyàwó, àwa náà tún gba sàdáàkì. Ọkùnrin Ọlọ́run ni ó kì yín kì í ṣòbìn, torí tẹ bá dúró pé ká kì yín ẹ̀ wá ló pọ̀. Lẹ́yìn ìgbà tó bá ṣèyàn tán tá tún wọlé ó tún dáràn owó ọbẹ̀. Tí ò bá fowó ọbẹ̀ àròjọ kiri, ó kàn fẹ́ mi ní kó fún mi lóúnjẹ, ìyá ló fi ń jẹ mí. Tó bá tún fún wa lóúnjẹ tá a ti jẹun tán tó tún kọ̀ tí ò tún forun lọ wá, orun tèmi àti ó tún sọ fún páàṣe yẹn látún fi páàṣe á tún rojọ́. Á ló ti tó sùn mẹ́ta nísìn tọkọ mi ti sọ fún mi pé ó yá gbẹ̀yìn, á sì ní ó dùn mọ́ wa. Aláwakọ́lá ń jàǹfààní ìbálòpọ̀ pọ́kùnrin kí ló tà rojọ́. Tá a bá tún ṣeré tán tóyún tún dúró, àwa la lóyún, àwa la jèrè ọmọ jù, ọkùnrin yóò tún bẹ̀rẹ̀ sí kó dààmú. Tó o bá ń bì tó dẹnu kọlẹ̀, ọkùnrin yóò mọ sáré kiri, yóò wo ẹrù ọmọ, yóò wo antinata, yóò wo gbẹ. Tó bá ṣe yẹn náà lọ tán fáá tó tún dijọ́ tó tún rọbí, ìwọ ti pọ́n kan pọ̀ síbi tó ti ń rọbí, òun ó kó dààmú ni pé bó lòun ò ṣe ní dáná tóun ò ní jẹ̀bi lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Níjọ́ tá bá tún ti ń pe ẹ kú ewu o, Ọlọ́run ó wò ó, Ọlọ́run ó tọ́jú ẹ, tó bá já rọrùn àbòtúnjá sọ operation, ọkọ yìí náà ló dáràn. Báwọn fámìlì rẹ̀ bá wá sí hospital ni wọ́n máa fẹnu gúnnu, ni wọ́n máa kúrú, ni wọ́n máa ga, ṣe ń dáhùn gbogbo nǹkan tán bí, ṣe ń fowó lẹ̀, ìforí ibò ẹni wèrè kan nu ẹbí yín tó lè ṣe bẹ́ẹ̀. Lẹ́yìn èyí yóò tún kápá àfẹ́ sọ súná. Ọkùnrin yìí náà ni tá a bá tún bímọ tán, ọkùnrin náà ni ó sanwó school. Lóòótọ́ àwọn kan máa ń ké ọkùnrin mélòó ló kù láyé tó wà responsible kúrò lọ́dọ̀ rẹ̀, kò lọ́dà gbọ́ kó wò bó ṣe rí, bó ṣe kúrò mẹ́yẹn náà tó ní kó wà responsible tó kúrò yẹn. Má gbàgbé pé ọkọ ọlọ́kọ kan náà ní tún ń bọ̀ ọgbọ́ bùkátà ó lè dá gbọ́. Tí n bá ti ṣe ẹ̀mí tí mo ti wà òkè, mélòó nínú wa ní ń fi ṣe ọwọ́ rẹ̀ tó fi wà òkè ní fi ń dọmọtọ́ tí kì í ṣe wípé olówó ọkùnrin ní ti ń gbà nínú. My gender, ẹ jẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run kún tá à ń ṣe díẹ̀. Tá a bá tún wá bímọ tán, ẹyọ kan tá a ṣe wọn lórí náà nípa àjẹpọn kákùn. Ṣùgbọ́n mo òun náà èmi àti ẹ náà là ń jèrè ẹ, my dear sister. Níjọ́ tọmọ bá dé ìlú òyìnbó, ìyá ni ó kọ́kọ́ mú lọ. Níjọ́ tí àjì bá délẹ̀, ìyá ni ó kọ́kọ́ rán. Níjọ́ tọmọ bá ní lárí táwa lálọ́ṣọ́ lọ́jọ́jọ́ ọmọ bá ṣe ń jẹ tọ́kí là máa jẹ písà. Àwa náà mọ gbọ́yẹ́ sára nítorí pé ọmọ wa ti dèyàn. Àwa láti mọ fi yan gan jù. Èmi ni ìyá alágbájá, èmi ni ìjọ ò la gbọ́ bàbá sínétọ̀, ìyá sínétọ̀ la máa ń gbọ́. Ẹ jẹ́ ká ṣàánú àwọn ọkùnrin. Ọkùnrin tó fẹ́ èmi àti ẹ, oore ló ṣe wá.
kò sí fàárí kankan lọ́wọ́ obìnrin. Ìṣẹ́jú mélòó la fi ń wọ menopause? Tí ọkùnrin bá wọ 100 years of age ó ń bímọ lọ ní kí ni fàárí tá fẹ́ mọ́ fi wọ́n ṣe tá ń bàbàrà ara wa. Pàtàkì tí ń bẹ láàrin èmi àti ẹ òun náà nígbà tá bá rí báyìí tí ẹwà bá jáde lára wa tó bá ti yẹ lẹ́yìn rẹ̀ tá bá ti di jẹ̀kúrẹ́dí ṣíọ̀ ló kù. Ẹ jẹ́ ká mọ̀ kí àwọn ọkùnrin gbìyànjú kó máa appreciate ọkọ rẹ lẹ́ǹkọ̀ọ̀kan díẹ̀. Mọ́ rírà rẹ nídìí pé kò sírú rẹ kò síbi kankan tó lè gbé ẹ dé ó padà lù sí ni. Gbogbo àwọn tó sọ bẹ́ẹ̀ lánàá pé kò sí tí mo fẹ́ fọkùnrin ṣe.